country like Nigeria. That is why people like Olori Buku Wumi Taye ma bàjẹ́ tó ma ṣọ́kú ma wọ́n bí ẹ̀ lọ́wọ́. Ṣé ń gbọ́ mi? That is why tó ṣe ní infantry láti ma bọ́ta. Because tí mo máa sọ kíní kan fún yín mo sọ pé tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn wọ́n máa ṣe no cap. Tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn wọ́n máa ṣe ẹgbàgbé ẹ̀. Ṣé ń gbọ́ mi? But the only thing tó fi ní ṣe ni pé they have been compromised. They have been bribed. Because olórí burúkú ọba kan tí ò ní jèrè gbogbo nǹkan tó fọwọ́ ẹ̀ kó jọ. Tí ò ní jèrè gbogbo nǹkan tó tara ẹ̀ jáde olórí burúkú ọba ẹlẹ́kẹ̀ pọpọ́ fún ẹlẹ́kẹ̀ egg roll. Ìtòrò wà lẹ́yìn ẹ̀. Ó wá fi pé òun lè máa gun everybody gàràgàrà. Wùmí, ó rí ojú mi láàárọ̀ yìí. But jẹ́ n sọ fún ẹ. Jẹ́ n sọ fún ẹ. Kí gbogbo ayé kan support ẹ kó kó èmi nìkan sẹ́. Àṣírí ẹ̀ máa tú. Bùnmídé wá sọ kọ́kọ́ fún ẹ lẹ́ni. Àyà ni mo fọwọ́ gbá kò ṣe ọyàn. Tí ò bá ṣe DNA yẹn, sọ pé ìyá mi kọ́ ló bí mi. Tí ò bá ṣe DNA yẹn, fi ọwọ́ rẹ mi nímú. Tó bá wá bí ìyá lájà bàbá bá kú ẹ dá. Lọ ṣe DNA. Olórí burúkú ọmọ, ìwọ fẹ́ dá sí rough. Fáwọn wo, ìwọ àtàwọn tani níwájú tani. Ta ló kí ẹ? Ta ni ẹ? Ta ló bí ẹ? Kò ní dá fún ẹ, kò ní dá fún gbogbo àwọn alátìlẹ́yìn. Látòkè délẹ̀, ẹni tó dó ẹ lóyún tó fi bọ́mọ àlè, tẹ́ fi pa Mohbad, kò ní dá fún. Gbogbo àwọn alátìlẹ́yìn pátá. Kò ní dá fún wọn. Wọ́n ní gbélé ayé ṣeun rere. Àdàbí tó bá mọ̀ pa ikú Mohbad. Wùmí, àdàbí. Ṣó mọ̀ pé mo ń là, àdàbí tó bá mọ̀ kú pa Mohbad. Ṣùgbọ́n tó bá mọ̀ kú pa Mohbad tí mo dẹ̀ mọ̀ ẹ́ kó mọ̀ òun ní. Jẹ́ sọ fún ẹ. Wàá wà láyé bí aláìsí ni. Wàá máa bẹ̀bẹ̀ fún kúsẹ̀. Until tó bá lọ bá Mohbad lọ́run, mo sọ mo gbogbo ẹgbẹ́ mi mo fi sọ́sẹ̀. Kékeré ló bí mo bẹ́ẹ̀ mú ni. Kékeré ló bí mo bẹ́ẹ̀ mú. Wàá ló béèrè tó bẹ́ẹ̀. Ó ti sọ pé ọjọ́ méje ló máa fi ṣe show. Welcome to Fracas. Welcome to ṣé mo sọ fún ẹ. Àní wàá máa you will always dance to my tune. Àfi tọ́lọ́wọ́ bá sí lókè. Ṣé kó mo sọ fún ẹ. Mo ní òyì máa ṣáná sí kámẹ́rà ṣe show. Ṣé mo achieve mi báyìí. Òyì máa ṣáná sí kámẹ́rà ṣe show. Ọjọ́ méje yẹn máa wá bẹ́ẹ̀ fà. Ó ní ṣe oríire. Àbólórí burúkú lélẹ̀ ni. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ta ló bẹ ṣe náà? Ṣé àwájọ Mohbad lójú ẹ ni? Ṣáwájú àwọn olórí burúkú tó ń fún lówó ni. Ó pa odidi ọmọ. You are coming out with your full chest to tell us ìwọ ò ní ṣe nǹkan kan. Ó fẹ́ dá sí rough. Wá dá sí rough. Ìgbà tá ti ká ẹ mọ́ olè. Àpọ̀kọjáyé olè. Ògógó ológun dàyàdé. Olórí burúkú òṣìṣẹ́ kan látàrọ̀ ọ̀dàlẹ̀ rí. Mo fẹ́ rí owó pépà tó fi sanwó fún ẹ pé látàrọ̀ ayé ẹ òṣìṣẹ́ o contribute sínú contribution nínú ilé Mohbad ìgbà tó ń fẹ́. Sọ fún mi bẹ́ẹ̀. Mo fẹ́ rí evidence pé o contribute sínú ayé Mohbad. O ṣiṣẹ́ náà. Gbogbo nǹkan tó ń flaunt for Mohbad. Títí kan pátá olórí burúkú, pátá tọ́ǹgì olórí burúkú tó fi ń dún ẹ, tó fi ń yẹ̀ díẹ̀ mẹ́gbẹ̀ẹ́ ògiri. Mohbad ló ra fún ẹ náà. O ní gbélé ayé ṣeun rere. Ó máa sọ̀kò pa ìgbà ìlẹ̀ mi mo sọ bẹ́ẹ̀. Ó máa ẹ jẹ́ sọ̀rọ̀ jù. Ẹ má ti jẹ́ sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ má bínú inú bí mi ni. Mo ti sọ fún gbogbo yín. Tí n bá ti bọ́ta kò ń ṣe bí ìtọ́jọ́. Ṣé ń gbọ́ mi? Mo busy ni. Ìgbà tí ma fi sùn tí ma fi jí láàárọ̀ yìí. And I told you I don't watch Facebook, honestly. Sorry, I don't watch all this social media. I do my thing. I put what I want to put out there and I go. Ṣé ń gbọ́ mi? Ìgbà tí ma fi jí láàárọ̀ yìí tí ma fi ní kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀. Kan tí ma ti jí tí ma ti pray tán bẹ́ẹ̀. Ma fẹ́ wo àwọn tó ti send message to me. Mo rí pé lot of people to send message to me. What is happening? Mo wá lọ sórí àwọn messages yẹn. Àwọn èèyàn ṣàn pé Sister Bukky, watch this. Ọ̀nà lórí burúkú ti lọ ṣe video. Ẹ ti rántí pé mo sọ fún náà. Mo ní máa ṣáná sí kámẹ́rà gbẹ̀yìn ni. Wùmí, ó ti di speaker. Welcome to the speaker world. Èmi yára pín sí. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Èmi á bọ́ sí. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Àyà ni mo fọwọ́ gbá. Obìnrin ni mí. Wọ́n ní bí tí elephant méjì bá ti jà, koríko bẹ̀ ló máa sọ́fà. Bó kóbìnrin tàtọ̀rìn, kọkùnrin tú àtọ̀rìn, káwá wo ẹni tó máa lómi lẹ́yìn jura wọn lọ.
ó ti sá gbogbo ògùn ẹ̀ náà. Bọ́sítà kò sọ pé ó sá, ó ṣògùn sí mi. Bọ́sítà, ó wá bá Ọlọ́run bẹ̀, olórí búkọ̀ ẹ̀ wá bọ́sítà òun sunkún. Ṣebí mi ni mò ń sọ̀rọ̀. Bọ́sítà náà sọ fún gbogbo ayé pé ó sá ògùn yẹn. Sọ fún gbogbo ayé àwọn babaláwo ìtorí ẹ̀ mo ṣe challenge wọn. Má ṣe lẹ́yìn, àní ní kan ṣe kí n máa pẹ̀jẹ̀, ní kí n di odi. Màá wá sọ fún ẹ pé èṣù àtọ́lọ́run ló ní ìjà yìí. It's not for anybody. Òkùnkùn àtìmọ́lẹ̀ ló ń jà lọ́wọ́. Ẹ sún mẹ́yìn ẹ tí ò bá lè tẹ́rí sí. Ẹ dúró kẹ́ máa wòran kẹ́ máa share fídíò. Nǹkan tí mo nídìí fún nìyẹn. Ẹ fi èmi àti ẹ̀ sílẹ̀. Ẹ tí ò bá lè tẹ́rí sí. Ẹ kúrò bẹ́ẹ̀. Mo wá fún ẹ tọ́ ni. Wùmí, wàá náà béèrè tó bẹ́ẹ̀. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n máa play. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ má bínú o. I have a lot here. So, ẹ má bínú mbọ̀. Oh, sorry. Wrong kini mo lọ wò. Ẹ ní sùúrù fún mi o. Because mo fẹ́ máa play show yẹn. Kí máa analyze show ẹ ní. Ṣé ń gbọ́ mi? Ẹ ní sùúrù fún mi, ṣé ń gbọ́? Yeah. Now, o máa kọ́kọ́ play èyí tó kọ́kọ́ ṣe. Ṣé ń gbọ́? Tó ti ń sunkún. Tí n bá wá play yẹn tán, ṣé ń gbọ́ mi? Màá wá play gbogbo nǹkan tí bá ṣá ń play. Ẹ ṣá ní sùúrù fún mi lẹ́ni yìí o, ṣé ń gbọ́ mi? We will get there, ṣé ń gbọ́? Now, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa play kẹ́ máa gbọ́. Màá wá máa analyze ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́? Ẹ ṣé gbogbo yín, God bless you. Mi ní wá yín tì o. Mi ní wá yín tì mo bọ̀, mo fẹ́ gbé sókè dáadáa kẹ́ lè gbọ́ ni. Tí n bá ṣe ń play, màá máa analyze fún yín. Ṣé ń gbọ́? Màá máa analyze fún yín. Now, so this was the video tó kọ́kọ́ ṣe lánàá. Ṣé ń gbọ́ mi? Ó yá. Mo bọ̀, ẹ ṣáà ní sùúrù. Nǹkan tí mo ṣe létí kíní ní má gbé jẹ́ kí mo. Oh! What is all this now? This is not what I want now. Kọ́ tí mi ṣe hate gbogbo TikTok ní ìkan máa fún mi fídíò láti bẹ̀. Oh, you see now? Nǹkan tí mo ṣe hate TikTok kan máa fún mi ní fídíò láti bẹ̀ lélẹ́yìí o. It's not showing now. Nǹkan mi ló ń gbé jáde fún mi. Ṣé oh shit. Oh shit. This can be annoying, honestly. This can be annoying. Okay. Mo click video yẹn sìn. Ṣé ń gbọ́ mi? Ẹjọ́ ta ló ní video yẹn. It's not coming up. Oh shit. Nǹkan tí mo hate láyé mi ni. Video yẹn ò come up. Oh. Hold on. Ẹ jẹ́ kí n lọ search for ẹni yẹn. Ṣé gbọ́? Hold on. Nǹkan tí mo hate ni. Tẹ́ ẹ bá ti lè máa download video for me. Don't share it with me, please. Tẹ́ ẹ bá ti lè máa download video for me because tí ma ti click kò ń ṣí kíní yẹn fún mi. I don't know. Tẹ́ ẹ bá ti lè máa download ẹ̀kẹ́ tó send it. Don't send it to me, please. Ó máa stress me out. All health and beauty lovers. Ẹ wò ń sìn. Òun ni. Ó yẹ máa gbọ́. Àbí kò tún play ni. Hello everyone. Wùmí ló ń sọ̀rọ̀ yìí, ẹ máa gbọ́. Hello everyone. As you all know, I have never done this. And this is because my husband is Olórí burúkú. Olórí burúkú ló ń sọ̀rọ̀ yẹn, ṣé ń gbọ́. As you all know, I have never done this. What have you not done? You are doing a lot underground, but I have told you, remember, that I told you, oh my God, you sit at oh my show funrai, which is what you are doing now. You have never done what? Why are you crying? Asukurojo ile ló ń tú, ohun wèrè ò clear, ó ti moko. Ó ti moko. Omi oko ó ti ha lọ fún. Ohun wèrè ò clear. Ọmọ 24 tó sọ̀rọ̀ bí ìyá 65.
I have never done. Oh, ní ṣoríire. Ìyá ẹ̀ gan máa ṣáná sí camera. Ìyá tó bí ẹ lọ́mọ, ó máa ṣáná sí camera. Ní nǹkan tí máa bá yín pò. Ẹ mọ̀ ẹni tó ń bá yín fà, ó dàbí ẹ mọ̀. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. I never wanted us to bring our family issues publicly, or even publicly fight the people bullying him for years. Out of fear today, I am not scared to die. Enough is enough. Shegba, only out of fear today, I am not scared to die. Wumi, bossy tani aro eko sọ fún mi. Wọ́n rush here, wọ́n gbé dùgbàdùgbà lọ sí hospital lánàá ni. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín ni. Wọ́n gbé dùgbàdùgbà lọ sí hospital lánàá ni. Ẹni kó bọ́ta kó sọ pé mo ń parọ́. Shegba statement tó sọ́nsìn. Only I am not scared to die. Ṣẹ̀dẹ̀ wọ́n ti pọ́ lórí burúkú Kàrímọ́ mo yìnbọ̀ wà báwọ̀. Mo yìnbọ̀ wà bẹ́ẹ̀. Ṣó sọ pé òun ṣe mí òun gbà mí ní ẹni Kàrímọ́. Ayé ẹ̀ máa bàjẹ́ sórí platform yìí láàárọ̀ yìí. Ṣó náà òun ṣe mí òun gbà mí ní ẹni. Mo ti dákẹ́ fún ẹ tó. Mo dẹ̀ dákẹ́ fún ẹ because I think I have to protect you because of what you told me. But ojo yìí òun ṣe mí òun gbà mí Kàrímọ́. Tí ẹ máa bàjẹ́ láàárọ̀ ẹ̀dì èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Ṣé gbogbo yín gbọ́ mi? Ẹni kí Wùmí jáde síta. Tí ò bá lọ sí hospital lánàá, wọ́n gbé lọ sí hospital ni. Ìkòròdú. Ó lọ sílé ìyá ẹ̀ ní Kòròdú. Ṣé ń gbọ́ mi? Ibẹ̀ lọ ti gbé lọ sí hospital. Ẹni kó bọ́ta. Ẹni kó bọ́ta. Ṣé gbọ́ tó sọ pé òun kọ̀ láti kú. Ó ti fẹ́ kú lóòótọ́. Ṣé gbọ́ tí pé Kàrímọ́ náà sọ. Ṣé gbọ́ tí pé Kàrímọ́ sọ. But kò tó kú yẹn o. Kọ́lọ́ tó bá mi mú okùn ẹ̀mí ẹ̀ lọ. Ó ti sọ nǹkan ta fẹ́ gbọ́ o. Ṣé gbogbo eléyìí tó ń ṣe preamble ni. Emotional blackmail ni. You are known for that. Tó bá ti rí bàbá, ẹ jẹ́ ìsọ̀kan tó dẹ̀ ṣe kíní. Ṣé ń gbọ́ mi gbogbo yín? Nǹkan tó ṣe ni pé now. Ṣé rántí pé bàbá ṣe interview kan tèmi gan gbé? Ṣé rántí? Tí bàbá sọ pé tọ́bìrì lọ́wọ́ bàbá nípa DNA. Bàbá sọ pé DNA is a must. Ṣé ń gbọ́ mi? Bàbá ní DNA is a must. Nǹkan tó wà tó lórí burúkú ya Mohbad. Tí ò wáyé wá ṣe rere. Tí ò wáyé wá ṣe rere, olórí burúkú aláyé bàjẹ́ aláyà gbígbẹ́. Gbogbo ọ̀pọ̀ ọ̀fà ló ti tẹ̀ sáyẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni olórí burúkú, Wùmí ò ní máa fi remote control rẹ̀ káàkiri. Ó kọ́kọ́ ṣe interview kan, ó ní wọn ṣe dáadáa. Ṣé sọkúsọ tó tún sọ lánàá yẹn ní interview? Àní gbogbo yín ni máa wá fún. Now, secondly, ṣé wọ́n ti pé bàbá ń show gate kan. Let me clear this now and clear it for good. Bàbá ò kọ́lé kankan o. Bàbá ò kọ́ church kankan. Ṣé wọ́n ti pé bàbá yìí ti ní ilẹ̀ yẹn? Bàbá ti ní ilẹ̀ yẹn. Ilẹ̀ yẹn ló kọ́kọ́ sí Mohbad sí ṣé rántí. Ilẹ̀ tí bàbá rà fúnra rẹ̀ tó fẹ́ fi kọ́ church ara ẹ̀ ni. Ó dẹ̀ ní kó lọ sin ọmọ òun síbẹ̀. Now that is not the case now. Wọ́n wá sin ọmọ yẹn síbẹ̀. Àwọn àfáà olórí burúkú, àwọn àfáà láwàní tó yẹ pé láwàní yẹn ló máa fi kó ohun wọn, ló máa fi pa wọ́n. Wọ́n tún yìí lọ ń bu iyẹ̀pẹ̀. Níbi tí bàbá sin ọmọ yẹn sí tó ti wú ọmọ yẹn kúrò. Wọ́n lọ ń bu iyẹ̀pẹ̀ ẹ̀bẹ̀. Ṣé ń gbọ́ mi? Bàbá yẹn sunkún. Ó ní káyé gbà òun wọ́n wá ń bu iyẹ̀pẹ̀ níbí báyìí. Lára àwọn Afẹ́nifẹ́re mi, àwọn ìyá rere tó ń wá justice. Wọ́n dẹ̀ pè mí níjọ́ náà. Wọ́n ní BJ, mo fẹ́ ṣe géètì fún bàbá. Bí ata bá ṣe géètì síbẹ̀, wọn ò ní máa wọlé bu iyẹ̀pẹ̀ mọ́. Ṣé ń gbọ́ mi? Bàbá ò kọ́lé o, bàbá ò kọ́ church torí ẹ̀yin tẹ́ ń gbé rumọ̀ kí pé bàbá ló ń kọ́ church. Bàbá ò kọ́ church. Ṣé ń gbọ́ mi? Bàbá ti ní ilẹ̀ yẹn bẹ̀. Bàbá ọkàn fẹ́ǹsì bẹ̀ yẹn ni. Ṣé rántí pé bàbá ní àwọn máa fẹ́ǹsì bẹ̀. Bọ̀ wọ́n fẹ́ǹsì ẹ̀. Àwọn olórí burúkú àfáà wọ́rọ̀. Wọ́n yìí ń wọlé lọ bu iyẹ̀pẹ̀. Wọ́n fi ń ṣiṣẹ́ fún Wùmí káṣírí má bàa tú. But unfortunately, ọba tó ń gbénú àwa táwọn wá justice, ó ju ọba tó ń gbénú wọn lọ. Dìmọ́ tó ṣe ń ṣe ògùn wọn, dìmọ́ làṣírí wọn ṣe ń tú. Ṣé ń gbọ́ mi? Nǹkan tí bàbá ṣe lọ ṣe gate fẹ́ ni. Bàbá yìí ò dẹ̀ lówó láti fi ṣe gate. Àwọn supporter tèmi, àwọn tó ń support èmi, náà pè mí, náà wọ́n fẹ́ ṣe gate síbẹ̀ yẹn fún bàbá. Mi ìdẹ̀ gbowó kankan lọ́wọ́ wọn. Ṣé ń gbọ́? Mo mú bàbá, mo connect bàbá àti ẹ̀gbọ́n wọn àti woman yẹn, wọ́n jọ sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní kó choose nǹkan tó fẹ́. Wọ́n dẹ̀ lọ ṣe fún wọn. Wọ́n dẹ̀ gbé lọ síbẹ̀. Bàbá láti jáde nípa gate yẹn, nǹkan tó ṣe fi gate yẹn wọ̀n ni pé wọ́n fi ìmoore wọn fún ìyá yẹn ni.
ipe gate ti wà ń bẹ̀ o bàbá ò ṣe láti pepper anybody kò ṣe láti máa kọ́lé bàbá fi ìmọ̀ọ́rẹ́ wọn fẹ́ tó fún ni àwọn ò dàbí àwọn blogger kan tó jẹ́ pé èèyàn kan ló ń finance bàbá gbogbo Àbújá tí bàbá ń lọ gbogbo air flight gbogbo ilé tí bàbá ń dé sí èèyàn kan ló ń finance wọn ṣùgbọ́n blogger yẹn ó ń ṣe bí ipò òun lòun kówó yẹn sílẹ̀ fún bàbá èmi máa ń sọ ni ẹ tó bá ṣe rere ó ní yìnyínyìnyín kó lè ṣe mí am I communicating yìnyínyìnyín kó lè ṣe mí ẹ tó bá ṣe anything bó jẹ́ wọ́n pì gọlẹ́dà máa bọ́ta máa sọ pé ẹ ṣe báyìí ni èmi ò jọ àwọn blogger kan tó máa gbé glory orí glory sórí mo sọ fún yín pé gbogbo Àbújá tí bàbá ń lọ èèyàn kan ló sponsor bàbá back to back ilé tí bàbá ń dé sí èèyàn kan ló gbé fún bọ̀gbà táwọn blogger yìí máa sọ àwọn làwọn ń dáwó yẹn àwọn làwọn ń dáwó yẹn àwọn làwọn sponsor why so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o bàbá fìmoore wọn ló ṣe dúpẹ́ tó jẹ́ kí gbogbo ayé rí so ẹ jẹ́ ká máa gbọ́ olórí burúkú ọmọ yìí lọ. Nigerians, please come to my aid, please. ṣé ń gbọ́ Nigerians come to my aid. Wùmí ò ní ṣe oríire tó bá ń pín oríire yẹn káàkiri orí burúkú ló máa jẹ́ tiẹ̀ sisterhood brotherhood olórí burúkú ọmọ àdánù ìkà. Nigeria should come to your aid. Wọ́n fún ẹ lódìndí ọmọ full grown handsome intelligent bright future man. Wọ́n fún ẹ lódìndí ọmọ ó wá gbé òkú ọmọ fún wọn. Ó wá ṣó pọ̀ jù fún wa láti béèrè ni. No, I'm asking you, Wumi. Is it too much for us to wọ́n ní èèyàn kan ló máa ń bímọ ṣùgbọ́n ìgbà ọmọ ló máa ń tọ́. No, ẹjọ́ yìí tẹ́ ń wò mí ẹ sọ fún mi ṣó pọ̀ jù fún wa láti béèrè pé kí ló pa Mohbad ó wá ní kí Nigeria come to your aid ó ní ṣe oríire. Nigeria should come to your aid. They have already come to your aid. Torí tó ń bá come to your aid ni olórí burúkú Sam Larry táyé ẹ̀ bá bàjẹ́ ẹ̀kẹ́ tó dàbí àkàṣọ ẹ̀kọ́ yẹn tó máa yìí fi ọ̀bẹ sí gbẹ̀yìn kò ní bọ́ta sọ pé wọ́n ti gbé Mohbad sin òkú òkì ń bá láàyè rojọ́ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ lọ. Please come to my aid. They have caused on my son severally and today again they have started. Shengbo, Nigeria, please come to my aid. They have cast on your son, but you casted Mohbad. You sold Mohbad out. Mohbad trusted you with every breath in him. But reverse was the case for you, Wumi. You sold the innocent boy out. Only fún ikú pa. Ìwọ ata ikú ta àti ikú lé wá pa wọ́pọ̀. Ẹ wá pa Mohbad. Ó wá ní wọ́n cast somewhere. Ẹ̀jẹ̀ ló máa sún gbẹ̀yìn. Àyàfi tó wá pé Mohbad ló lọ́mọ. Tẹ́mi dẹ̀ mọ̀ pé Mohbad kọ́. Àyàfi tó bá níkú lọ́wọ́ Mohbad ló máa jèrè nǹkan tó gbé dání yẹn. Ṣùgbọ́n tó bá ti níkú lọ́wọ́ ẹ̀ ó lè jèrè ẹ̀ bó ti hùn kó mọ. Dá padà fún mi o. Dá padà fún mi. Ẹni tó bá wà ìpele pé máa mú olórí burúkú ọmọ. Ó pa ọmọ at his bright age tó ń dàgbà. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ live the life he wanted to live. Ó wá pa. Ó cut life ẹ̀ short. Ó wá ní Ọlọ́run á gbèjà ẹ ò ní ṣe oríire mo ti sọ fún ẹ tó wá pé Tinubu gan ló dó ẹ lóyún you will not go scot free ọwọ́ ń bà ẹ́ now Mohbad ti sọ ó dé òní nísinmi tó ń bá kú ó nísinmi ó ní kí Nàìjíríà come to your aid ó ní ṣe oríire àsìkò rojọ́ ilé ló ń tú. They have caused on my son severally and today they have sent my son to Mohbad. That his father could not come on social media to ask the public to help. Wumi, Mohbad came on social media to ask the public for help. Anytime he wants to come out, Wumi, o máa intimidate ẹni, o máa bully ẹni, oni tó bá bọ́ta wá báyé jẹ́, báyé li, kó lọ wo báyé li tún fún òṣìṣẹ́ bàjẹ́, oni bẹ́ẹ̀ ló ṣe máa báyé Mohbad jẹ́. You are always threatening that boy. Tí bàbá yẹn bá ti fẹ́ bọ́ta sọ̀rọ̀. Ìtorí Mohbad ti nù ẹ́ rí, oni gbogbo fídíò yẹn. Ó dẹ̀ ka ìtàn dú ẹ lórí matrimonial bed tí ya Mohbad gan dẹ̀ confirm ó ní òun rí ọmọkùnrin kan lórí matrimonial bed wa ti Mohbad ó ní òun béèrè pé ta ni ó sọ pé manager ni how are we so sure pé manager Mohbad ni Mohbad dẹ̀ nù ẹ blue and black ó record video yẹn òun ló máa fi ń threaten ọmọ yẹn lójoojúmọ́ ọmọ tó dẹ̀ mọ bí tó ti ń bọ̀ ẹ̀rù bà kò sọ̀rọ̀ síta Wumi you bullied that boy from when he dated you till when he died. You bullied him emotionally. You bullied him financially. Mo
Remember, you bullied him emotionally, you bullied him financially, you bullied him physically, you bullied him institutionally lonje inule. Abeg, you bullied him by neglecting him when he needed you most. You bullied him. Ìgbà tí Mohbad need them most, okolo London ta. You were never available for him. Already, I'm not available. They know they see me. All the eight bullies we have in the world. That is the way tí Mohbad to fi bully Mohbad. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. You could not come to South Public to help him. Nigeria, please help me. Now listen to this. Wumi said, Mohbad could not come out to cry for help. Thank you, Mohbad could not come out. But Mohbad was crying to you. What did you do as his girlfriend? What did you do as somebody that's claimed that he has spent 2 years with Mohbad? What did you do? Mohbad could not come out, accepted. But what did you do as Mohbad girlfriend? Now, as a girlfriend you claim to be, as a supporter of Mohbad, what did you do to support him? Rather, you were not there. Olomu manager. Àwọn tó sọ pé bully Mohbad yẹn, ó wá lọ gba manager láti bẹ̀. Òun ló ní kó máa manage Mohbad. Manager head yìí ń bá àwọn tó sọ pé bully ẹ̀ sọ̀rọ̀. You didn't do anything. When you were there to protect him, you never did. Rather, ìgbà tí Mohbad kú, ó lọ mú aṣọ àṣírí. Ó lọ mú aṣọ àṣírí ó jù sínú kòtò tí Mohbad kú. Ó sọ pé please forgive me. Olórí burúkú wá sọ pé aṣọ ìyá àgbà fún protection ni. Ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ṣé ò kí ń ronú kó tó sọ̀rọ̀ ni? Ṣé oko ti kó ọpọlọ ẹ lọ ni? Olórí burúkú mà lọ́mọ ìkẹ́, ṣé oko ti kó ọpọlọ ẹ lọ? Ṣé mi jọ ìyá ẹ ni? Àbí mi jọ Mohbad tó ń dún ẹ ni? Àbí mi jọ bàbá Mohbad àti ìyá Mohbad ni? Ṣé orí burúkú fẹ́ bá ẹ ni? Ṣé ẹ̀pọ̀n ló wá kó gbogbo ọpọlọ ẹ lọ ni tó ní ṣe rere kankan nínú ọpọlọ? Ò kí ń ronú kó tó sọ̀rọ̀ ni? Mohbad cried for help, accepted. As his girlfriend, what did you do to help him? He couldn't cry out, accepted. So, as a girlfriend, what did you do? For me, evidence because to save Mohbad in to Christ, should die. You made yourself unavailable. When he needed you most, you were out there. On cross-fuck, kiri. On cross-fuck, kiri. On do baba, on drama. On do ba, on do joye. On do wa, John, no, lioba. I'm doing this now because Lagelu will never forgive me if I don't fight for Liam. He thought keeping quiet and sure he was the answer until he died. Shengbo. Only to Mohbad shele. Mohbad ò ní forgive o. Lórí burúkú. Kí ni Mohbad fẹ́ fi ẹ ṣe? Ṣé Mohbad ló lọ ọmọ ni tó fi máa kí ló kan Mohbad? Wetin concern Agbero with overload. Ṣé Mohbad tó ti mọ̀ pé òun kọ́ lòlú lọ́mọ ìgbà tó wà láyé? If I don't do this, you are so snitch. You are a snitch. You have Thomas Opeta ló ní nǹkan tó ń jẹ́ emotional blackmail lọ́wọ́. Ìwọ ló ní lọ́wọ́ jù. Why all this ranting? You are just a ranting idiot. Because if not, you wouldn't have the effrontery to come out. You know, don't joy now. You don't joy go now. Emi gangan ni target yin. Ọfà tó ta sí mi, ó padà lọ bá ẹ. Ó di èrò hospital lánàá ni. Boss it I suppose. Ó kò rí bẹ́ẹ̀. Ọfà tó ta sí mi, ó padà lọ bá ẹ. Wumi. Ó gbọ́ nǹkan tó ń sọ ni. Kí ni mo fi ń jagun? Ẹ̀mí mo fi ń jagun. Ẹ̀mí mo fi ń sọ̀rọ̀. Tẹ̀mí bá wọlé. Wọ́n á ní mo burú èdè mi ò burú. Ẹ̀mí mo fi ń jagun. Wumi, àdàbí tí mo bá ní ẹbu àjítọ́lá. Àdàbí tí mo bá ní bàbá kan ní bàbá tí mo bá ní bàbá kan ní ìkọ̀kọ̀. Lọ́rọ̀ mi ò níyè pèrègede ni mo ní gba justice lórí ọ̀gá Mohbad. Wumi, àdàbí tí bá lẹ́bu àjítọ́lá. Àdàbí tí bá ní bàbá kan bàbá àbí kọ̀kọ̀. Lọ́lọ́run ò ní gba justice fún wa. Ṣùgbọ́n tó bá yẹ pọ́nà nìkan ni mò ń ké pè Wumi. Mo dúró lórí Kristi àpáta mi. Ilẹ̀ mìíràn ìyanrìn ni. Mo wá dúró on behalf of gbogbo àwọn òbí tó ń wá justice láàárọ̀ yìí. Wumi,
tí n bá ti mú nǹkan mọ́ lọ́hun tí mò ń pè tó dẹ̀ ń jẹ́ Wumi wàá ṣe ẹ̀sìn òkò tó sọ mọ́ pẹ́ mi lọ́pẹ́ mi sọ sí ẹ padà ó gbọ́ nǹkan tó lọ sọ ni Ọlọ́run ti ra ó ti surround mi kò wá ṣe mi nìkan ó surround ọmọ mi ó surround ọmọ àbúrò mi ó surround àbúrò mi ó surround wa pẹ̀lú iron gate kò sí bẹ́ẹ̀ ṣe lè má jù kò ní dún èmi tí mo sọ bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀kùn bànújẹ́ ilẹ̀kùn òṣì tẹ́ lù inú ilé ẹ̀ ló ti máa dún adún lórí ẹ̀wùn mi adún lórí ọmọ owó ẹ̀ ọmọ òjò ọmọ lọ bó ṣe bí ọmọ àlè tó gbé dání bẹ́ẹ̀ náà lọ ṣe bí Mohbad ọmọ òjò ọmọ lọ ò ní ṣe oríire àbólórí burúkú ni ẹni adé máa sọ̀rọ̀ wá sọ pé ó gbọ́mọ dání pẹ̀kẹ́dẹ́ mẹ́sì tó gbé dání tó sọ pé ó gbọ́mọ dání egbére bá ń gbé ní mi tó gbé ọmọ tó kẹtọ wọn kẹtọ nílò ilé Mohbad wọn jọba nílò ilé Mohbad gbé ọmọ lọ fọlọmọ ò ní ṣe oríire. And he had no chance to fight. But I, Wumi, will fight with my last blood. You will fight with your last blood? Okùn ẹ̀mí ẹ̀dẹ̀ máa já. Mo lẹ́lẹ́kọ̀ọ́ òun polówó sẹ́. Ẹlẹ́kọ̀ọ́ òun polówó. Àwa ta ti ń jí àkàrà ẹ̀. Ilé ló lọ tarara. Wùmí lọlé o. Ilé ló lọ ta. Tó bá dọ̀rùn kó ròyìn fún Mohbad o. Iṣẹ́ táwa sọ̀pọ́tà ẹ̀ ṣe. Tó bá dọ̀rùn kó ṣe ròyìn. Wùmí, ilé ló lọ tarara. Ilé ló lọ tarara. Wùmí relé o. Ilé ló lọ tarara. A ò pàdé lẹ́sẹ̀ odò Wùmí. Ibi tí a kò ní ríra wa. A ríra wa ayọ̀ mọ́ra wa. Jésù ni nananana. Bí orin sẹ̀lẹ̀ kan tó bá ń sí òkú. Ònàná, ó bònà, bònà, ònàná. Ìgùn náà fi kọ́ mi yẹn. Bònà, bònà. Orí lè mo wá bònà. Bònà, nanana. Èmo máa bònà. Ó máa ṣe ilẹ̀ yìí jẹ́ ènìyàn. Ikú pa Wùmí ogun bá ń wo. Ikú pa Wùmí ogun bá ń wo. Ó máa ṣe ilẹ̀ mi jẹ́ ènìyàn o. Bámi kí bàbá Jesse àti Yab Jesse tó bá débẹ̀ olórí burúkú. Sọ fún mi, òbò tó fi bí ọmọ àlè tó gbé dání, òbò náà lọ fi bí Mohbad. Báwo ló ṣe yàtọ̀? Age difference ló yàtọ̀. Òbò tó fi bí ọmọ ẹ̀, òbò yẹn náà ni ìyá Mohbad olórí burúkú bó ti jẹ́ pé àsìníwáyé òbí ni. Òbò yẹn náà ló fi bí tiẹ̀. So, nǹkan tó mú ẹ tó gbà wọ́n láyè kan pa ọmọ lọ́mọ tó jà fún òun náà ló máa mú wọn tó máa gba ọmọ kan tó ṣe tó bí yẹn náà lọ. Olórí burúkú. Ṣé wọ́n pé máa wò ṣe fún ẹ tẹ́lẹ̀? The more táwọn olórí burúkú tó ń jà fún ẹ tó bá ń ṣépè fún ọ̀tá mi. Ṣé wọ́n pé máa ignore tẹ́lẹ̀? Ṣùgbọ́n sì, the battle that has been drawn. The battle that has been drawn. Bí kú ló lóko ni. Bí pàkúté ni. It has been drawn. Mo dẹ̀ gbọ́ nínú Bible pé òkùnkùn borí ìmọ́lẹ̀. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Anyone comes for my son. You guys are trying to gun me down at the inquest. Trying to kidnap me and my... Ṣé ń gbọ́ lórí burúkú? Ṣé ń gbọ́ wèrè? Threatening to gun me down at the inquest. Ta ló ráyè tiẹ̀? Olórí burúkú ṣòbò lábàṣà. Ṣòbò yàmàyàmà. Ṣòbò òbò jẹ́ nǹkan kan fún olóṣì. Ọmọ àlè jàtijàti. They were trying to gun you down at the inquest. Ta ló ráyè tiẹ̀? Ṣàkí máa ń ṣe bí ọ̀rá. Olóṣì. Ká tó gun ẹ̀ down. Ta ló fẹ́ gun ẹ̀ down sọ fún mi? Kò ní gun ẹ̀ down for what? Ìwọ gángan ló ń lé àwọn èèyàn kiri. Ìwọ gángan ló ń threaten the life àwọn èèyàn kiri. Olórí burúkú ọmọ. They want to gun me down. Ìgbà tó bẹ̀rẹ̀ pé Sam Larry ń du ẹ. Ó ṣe sọ̀rọ̀. Onídokúdu ọmọ kékeré. Wọ́n ti do kó ti yọ lọ́fun ẹ̀. Ó ní kúre. Son, yet I have kept quiet. I can't even go out in public for fear of my life. Ṣé ń gbé lórí burúkú? Ẹ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa post nǹkan. Sister kí ló kọ sister yẹn ná? Ní ti gbàgbé sister yẹn, Sister Tọ́lá. Ẹ jẹ́ bá mi rí share. Ọmọ yìí ó dàbò kó tó ń dó. Ó ti jẹ́ kó ní short memory. Ẹ gbọ́ ni. I cannot go out. I'm scared of my life. Ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ṣòro bẹ́wò ní memory bí yàrá ìyá àti ya Mohbad àti wo ṣe ní memory ni. Ó jáde. Ọ̀dọ̀ olórí burúkú tó ń wa stage coach tó ń wa
tó ń wa àjàgbé ìjò tó sọ pé òun wa mọ́tò olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábánjí ó mọ̀ pé ó lọ sọ́dọ̀ ẹ̀ ní báwo ló ṣe dọ́dọ̀ ẹ̀ ṣé o lo àfẹ́rí dọ́dọ̀ ẹ̀ ní I cannot go out àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó lọ ó tún gbọ́mọ lọ láti Lẹ́kí lọ sí yànà gòdò lọ sí gàndò láti Lẹ́kí lọ sí gàndò yìí bó ṣe jìnnà tó ni ó gbọ́mọ lọ comfortably ó wá ní I cannot go out ọmọ ìbá máa ń parọ́ gan kẹ̀ you cannot go out ìwọ ò lè jáde ikú pa ẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. My son cannot enjoy the other kids. He cannot enjoy the things other kids enjoy. Kí ni other kids tún fẹ́ enjoy? Jọ kí other kids fẹ́ enjoy? Ṣé báwọn àyàn olórí burúkú tó dú ẹ kí Mohbad tó kú ìjọ tí Mohbad kú gan ó yí ìyẹ̀ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́nà èyí tó máa wá spray owó fọ́mọ ẹ ṣèbó ó ń gbé kéèkì wá fọ́mọ ẹ ó dẹ̀ náwó fún olórí burúkú ṣé wọ́n jẹ́ kí Mohbad dúró jẹ wọn mọ́ ṣó jẹ́ kó dúró káwọn bàbá ẹ̀ jẹun ẹ̀ ṣó jẹ́ kí Mohbad dúró kó enjoy nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ enjoy ó deprive ẹ̀ pẹ̀lú account ẹ̀ ó deprive ò jẹ́ kó súnmọ́ bàbá ẹ̀ ó deprive ẹ̀ in every good things of life ó jẹ́ kó rówó ẹ̀ ná ó jẹ́ kó rí gbèsè ayé ẹ̀ gbé ojoojúmọ́ ìjà ni wọ́n ní ìwà àtàwọn àwọn ọmọ Òṣòdì MC Olúọmọ wọ́n ní ìwọ gan òun lọ́wájú wọ́n tẹ̀lé lẹ́yìn ni níbi tó ṣe tọ́gìrìdé ṣé wọ́n jẹ́ kí Mohbad gbádùn ayé ẹ̀ sọ fún mi báwo lọmọ àlè tó gbé dání báwo ló ṣe fẹ́ gbádùn ayé ẹ̀ gbogbo ìnira tó fún Mohbad pátá gbogbo ìnira yẹn lọmọ yẹn ìyẹn tó bá ti ẹ̀dá ibi tó máa ti fẹ́ yàwó gan because kò lè possible bó ṣe dé mi Mohbad légbodò báyé máa ṣe dé mi ọmọ elégbodò nìyẹn wàá wà láyé wàá máa sunkún ni ọmọ dé mi ọmọ elégbodò àdàbí tó bá mọ̀ pákó Mohbad báyé máa ṣe dé mi ọmọ elégbodò nìyẹn èyí ọjọ́ Good Friday ni mò ń sọ̀rọ̀ Ọlọ́run á bá mi fàṣẹ sí bó ṣe dé mi Mohbad légbodò wọ́n máa cut life ọmọ ẹ̀ short ni olórí burúkú ṣé wọ́n pé mi ìṣépè báyìí fọmọ ẹ̀ rí ṣùgbọ́n màá máa ṣẹ́ǹsìn ṣáwọn olórí burúkú tó kójọ wọn náà wọ́n mèpè ṣẹ́ ni màá máa ṣẹ́ mo ti ní mo ò ní ṣe ṣùgbọ́n sórí Peter Bade yìí màá máa gbé ọmọ ẹ̀ ṣépè màá máa gbé ṣépè mo ti rí pé ọmọ yẹn gangan ló fẹ́ protect màá máa gbé ọmọ yẹn ṣépè aṣọ́kúmọ́ ẹ lórí ni. Because of you guys, why? You are taking my son's right of freedom from him. What freedom has your son got? Shoti gbàgbé pé wọ́n náà take freedom Mohbad ni. Let me tell you what is happening here. Maybe you are not getting it. Wumi, let me tell you what is happening. Gbogbo nǹkan tó ṣe fún Mohbad pátá gbogbo ẹ̀ ló ń ṣe fọ́mọ ẹ̀. You took Mohbad's right of him. Gbogbo nǹkan Mohbad pátá ló gbà lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ kó yẹ enjoy àsọmọkùnrin. Gbogbo àwọn ọ̀rẹ́ ìwọ ló ń dictate fún, ìwọ ló mọ ẹni tó máa jónu fídíò fún, ìwọ ló máa sọgbà tó máa jẹun, ìwọ ló máa sọgbà tó máa mú. Ìgbà tí Mohbad ti ń yarí, wàá wá fi ògùn sínú Indomie ẹ̀, wàá fògùn sínú ẹ̀, á sùn ìtòrò fẹ́ lọ dóko. Bàbá Mohbad sọnà, ó ní wàá fi ògùn sínú Indomie, wàá lọ dóko. Olórí burúkú ẹ̀, ìwọ wá ń sọ sí pé wọ́n deprive ọmọ ẹ̀ gbogbo enjoyment tó jẹ́ kó enjoy. Ṣé wọ́n jẹ́ kí Mohbad enjoy? Let me tell you one thing. Karma, ayé àtijọ́ ni karma ń pẹ́. Sórí karma tó wà ń sìn, ẹsẹ̀kẹsẹ̀ ló múyàn. Wùmí mo ti sọ fún ẹ pé ọmọ àlè tó gbé dání tó kẹtàn bí post tó ń gbá bọ́ọ̀lù sí yẹn. Sórí ọmọ yẹn ni karma owó ẹ̀. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ṣé pé àdúrà ni máa ń bẹ gbà fọmọ yẹn tẹ́lẹ̀ tí máa ń sọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n the fact pé ẹ choose láti máa ṣe èpè. Èmi náà máa dá padà fún yín. Wùmí, ìwọ àtọmọ ìdẹ̀lẹ̀ ló máa jẹ black clash yẹn. Ìwọ àtọmọ ìmọ̀ máa gbé ṣépè nsìn. Ṣé pé mo ti ń wo ṣe fún ẹ tẹ́lẹ̀. Mo wá justice fún Mohbad. Ó wá lọ bá wọn group ẹ kàn máa ṣe èpè, kàn máa calling, kàn máa ṣépè. Ó dẹ̀ rò pé mi máa dákẹ́ fún ẹ. Èmi náà ní lẹ́nu náà. Ó pọ̀ nle bí yanrìn. Mo kàn máa ń wò ní pé abiyamọ ń ṣépè, ṣùgbọ́n mo ti rí pé abiagba ni wọ. Abiagba ni ẹ. But today I am calling Nigerians to please come to my aid. Even if they eventually kill me, please let Liam live. Please let Liam live. Shagba, only even if at all they are eventually going to kill me, only let Liam live. Báwo ló ṣe fẹ́ live? Sọ fún mi. Ọmọ èèyàn kan ló pa náà. Mo ti sọ fún ẹ pé bí òjù bí lọ. Ọmọ èèyàn kan ló pa náà. Ó lè pa ọmọ ọlọ́mọ kó wá ní kí tiẹ̀ live now. Kò possible.
kẹ́ lọ gbé ọmọ yẹn sínú odò ya lágò kẹ́ máa wẹ̀ lóògùn lójoojúmọ́ ó máa lọ because ọmọ kan ni wọ́n dé mi légbodò yẹn ó cut life ọmọ yẹn short gbogbo nǹkan tó ní plan láti ṣe láyé ó jẹ́ kó ṣe you cut his life short ó wá ní kí tiẹ̀ ní long life span kò possible gbogbo ọmọkùnrin ilé ọba gan máa ń kú ni so kò mọ̀ pé bí kú ló bí gbogbo ọmọkùnrin ilé ọba máa ń kú ni wọ́n máa ń pa wọ́n ni so kò sígbà tí máa kú ò ní kú. Liam, leave. Please, I'm begging you. You are taking my son's right away from him. You are taking my son's right of freedom from me. Please, I'm calling Nigeria, so please come to my aid. I am too young for the things they are putting me through. I will lórí àwọn àpapọ̀ ẹlẹ́yẹ. Only I am too young for what they are putting me through. Young. Abeg gbọ́mọ ẹni. Old mama youngi. Gbọ́n kan tó sọ ni. I'm too young for what you are putting me through. Gbọ́n ni. Ìwọ Mother Africa. Ìwọ Mother Africa. Ìwọ Metusela. Oníwọ youngi. Metusela ni ẹ. Ìwọ ló dàgbà jù láyé yìí. Ìwọ Metusela ni ẹ. I'm too young for that age. Nigeria, is it until I die? You always stand for me and my son. This is the same thing about what I tell you guys to do, but nobody help. Please, Nigerians, is it not? Èmi kọ video yẹn ló stop o. Video yẹn ló. Nigerians, is it until I die before you always stand and speak for my son? Don't speak for me, but please speak for my son. Please, I'm begging you. Please. Shengbo, don't speak for me, speak for my son. Which son? Shamori. Shojo mommy. Abojo ma àwọn Afẹ́nifẹ́re Mohbad. Ojoojúmọ́ lẹ́kùn alábòsí. Ó ti kọ́ ya Mohbad náà. Ẹ̀rí ya Mohbad náà nínú fídíò ìyẹn fi rọ́ọ̀bù sójú wá ń ṣẹ́jú pẹ́ omi náà jà. Àwọn olórí burúkú méjì àwọn pàṣíwọ̀ bọ̀yọ̀bọ̀ wọ́n máa ń ṣe practice ẹkún ni lọ́tọ̀ àbẹ́ẹ̀rí ni ìyá Mohbad náà ìyẹn wá wà rọ́ọ̀bù sójú gbogbo àìbọ̀lù ẹ̀ńdá dán ni ló ṣe. Ọlọ́run Mohbad ò yan re rárá Ọlọ́run bí a kò ti mọ̀ kó ti mú bàbá ẹ̀ kó ti fi gbogbo àwọn olórí burúkú yìí sílẹ̀ Ọlọ́run ẹ jẹ́ ká máa gbọ́ lọ. They don't want Liam to leave. Just the way they don't want the lady Oluwa to leave. Please help me. When my husband came. Wumi sori pé olórí burúkú ni ẹ́ ó sọ pé they don't want Liam to leave the way they did not want Mohbad to leave. Let me correct you now. So my pa wo mọ nǹkan tó ṣẹlẹ̀. But má gbé débẹ̀ update tó kọ. Ó sọ pé I know what killed Mohbad, but I will not say it. Why tó ṣe wá sọ pa wàhálà jẹ́ kí Mohbad kó wà láyé. Ó mọ nǹkan tó pa Mohbad ò sọ náà. So ìwọ nìkan ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn. Àbó mọ̀ ṣá. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. He was labeled a drug dealer. Now they are using DNA. Ṣé ń gbọ́ wèrè? Only Mohbad was never a drug dealer. Àwa kọ́ la sọ. Àwọn tó ń support ẹ ló sọ ó ti gbàgbé ni. Wọ́n ní Wùmí ló máa ń bá Wùmí ló máa lọ ń ta drug fún Naira Marley. Owó yẹn ló fi ń bọ́ Mohbad. Ṣé lórí burúkú lọmọ ẹni ṣọmọ yóò wá ní kò ní àìsíkì kò ní làákàyè ni. Àwa kọ́ la sọ. Ṣé àwọn tó ń sanwó fún tó ní kó máa búlì àwa tá à ń sọ̀rọ̀. Àwọn ló ń sọ àwọn ló ń ṣù tẹ́lẹ́sẹ̀. Àwọn ló sọ wọ́n ní Wùmí ló máa lọ ń ta gbó fún Mohbad tó fi wá ń kówó fún Mohbad tó fi ń raṣọ sí lọ́rùn. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. To keep me short. When my husband came out, he was labeled a drug killer. He was labeled a drug user. And that... ṣe gbọ́ lórí burúkú. Ó ní Mohbad ò kìí ṣe drug user. Ẹ ti gbàgbé ni. Àwa náà mọ̀ pé drug user ni. Karimo ló sọ fún wa pé
gbogbo drug tí Mohbad mu ó ti affect ẹ mentally wọ́n fẹ́ gbé lọ sọ́gbà wèrè ṣùgbọ́n wọ́n ní kó má gbé lọ torí celebrity ni ṣé àwọn people ti gbàgbé ni Wùmí èmi ní memory spam ò kó sí memory tèmi Wùmí mo ní memory ó ti gbàgbé ni Kàrímù ẹ̀gbọ́n ẹ̀ ló bọ́ta ló sọ pé gbogbo igbó tí Mohbad máa mu ó ti affect brain ẹ̀ ó wá ti ń yà àwọn èrè ṣọrántí àwa gangan la bọ́ta la jà pé Mohbad ò ya wèrè ìwọ gan ò sọ̀rọ̀ pé Mohbad ò ya wèrè Wùmí ìwọ gan support nǹkan tẹ́gbọ́n ẹ̀ sọ ń gbà yẹn ni ó ti gbàgbé ni ó update fún ó counter nǹkan tí Kàrímù sọ ó dákẹ́ ni èmi gan pẹ̀lú àwọn tó kọ́kọ́ jáde mo ní báwo lẹ ṣe bá sọ pé Mohbad ya wèrè mo ní tí Mohbad bá ya wèrè báwo ló ṣe ń compose orin Wùmí ṣé lórí burúkú ni ẹni ò ní memory àbájọ náà tán ní kó lọ kàwé tó jẹ́ pé age 10 ló ti ń dóko kiri. Pulled down his self-esteem and made him ashamed to show his vulnerability. Ṣé ń gbọ́? Ó ní wọ́n pa self-esteem ẹ̀ mọ́ lára Wùmí ìwọ ló pa mọ́ lára náà. Bàbá yóò kò lè make any decision nulẹ̀. Kò dá ní bank ìyá ẹ̀ àti àbúrò ìyá ẹ̀ lọ ní bank fún. Kò lè sọ pé nǹkan tóun fẹ́ ni. You make decision for him. You choose his friends for him. You choose his dancers for him. You choose who can work with Mohbad. And you are now here telling us they took his self-esteem from him. Wùmí, all what you did to Mohbad, you are not putting it on people. You are evil. You are evil from the pit of hell. You are. I will not be ashamed. Emiko. At once, just like you all abused Mohbad when he was alive. Abused me. I am used to all this pain. Nobody abused Mohbad. You knew who abused Mohbad. And one of those videos was the video we saw Sam Larry beating Mohbad. Am I communicating? Wùmí? We were not there. You were there with Mohbad. This is why I am having a problem with you. Because you were there with Mohbad all his life. Till his death. You were there. But you refused to come and tell us what happened. But you are always coming out. They bullied him. They abused him. If there was anybody that bullied Mohbad, it was Sam Larry. We saw the video. He was beating Mohbad. Beating Mohbad everywhere he goes to. Up till today, you never told us why Sam Larry was beating Mohbad. And Mohbad told you everything. You know about everything. But gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ, o mama cover àwọn tó ń dúró ẹ, tó fún ẹ lóyún. Wàá máa attack àwọn tá ń wá justice. Ó ní ṣoríire. Ikú ló máa pa ẹ́. Ó ní gbé ní ayé rí justice yẹn. A máa rí lẹ́yìn ẹni. Pay bloggers to do everything for me. I am used to all this. They all did that to Mohbad. They publicly do all these things to him. Wùmí, let me tell you, nobody is paying people that are seeking justice for Mohbad. You are nǹkan tí wọ́n ń ṣe ló ń sọ yẹn. Ìwọ ló ń náwó náà. Ṣebí torí ẹ̀ ló ṣe jáde fún ara ẹ̀. Ó ní àwọn olórí burúkú tó ń jáde fún ẹ̀wọ̀n ọ̀mọ̀rọ̀ sọ. Ó ló ti tó time tó máa ṣáná sí kámẹ́rà. Ó dẹ̀ ṣáná sí lánàá náà. Bọ́sìtà kò sọ pé ó sọ bẹ́ẹ̀ náà. Ó ní gbogbo àwọn olórí burúkú tó ń sọ̀rọ̀ fún ẹ̀wọ̀n gbóhùn wọn inú agijù lọ ti ń dún. Ó ní it's high time kí wọ́n gangan máa sọ̀rọ̀ fún ara ẹ̀. That was why you said you are coming up now for 7 days and we are ready for you. We are ready for you. Coming out for 7 days. Oh, sọ fún ẹni. Mo ní veteran làwa nu ká ṣe jọgbọ́n. Veteran ni mí nínú kí n ṣe jọgbọ́n. Veteran ni mí nínú kí n máa bọ́ta fún ẹ back to back. Àbó lórí burúkú ni ẹni. Tani ṣé bàbá jẹun yóò gan tó fẹ́ sanwó fún wa? Wọ́n ní kò sẹ́ni tó ní price. I am priceless. Kò sẹ́ni tó lè sanwó tèmi. Sanwó fáwọn ta ni. Àbáyé ẹ fẹ́ bàjẹ́. Ṣé mi jọ àwọn elébi tó kójọ ni? Èmi jẹ́ tó lè sanwó fún. Ìjọ́ tí bàbá ṣe mistake, ṣé mo bọ́ta tẹ̀ sí bàbá lójú? Nǹkan táwọn tí ò lè ṣe fún ẹniyẹn. They cannot tell you the truth. Wọ́jọ́ sí bàbá ṣe mistake. I came out and tell him the truth. And I came out and apologized again. That is what is called a genuine person, a truthful person. Mi ní máa fọwọ́ ra òṣì mọ́lẹ̀. But nǹkan táwọn tí ń ṣe fún ẹniyẹn, wọ́n mọ̀ tó wọ́n dẹ̀ cover it up. Ta ló lè sanwó tèmi? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. They gave TikTok influencers, Instagram and everything just to bully him and to keep him short. But I'm never going to keep short for Liam. Abuse me all you want, just like you abused Mohbad. But don't come for Liam, because I will fight for him with all. Okay, Wùmí, mo ti ń come fún Liam sí. Jẹ́ ká jàjà ẹ̀mí. Jẹ́ ká jàjà agbára. Mo ti come fún ọmọ ẹ láàárọ̀ ẹ̀sìn. Jẹ́ ká jàjà agbára. Ò ní ṣoríire. Àwọn wo ló ń dún wọn múnú mọ́. Àwọn wo
kò ní dá fún ẹ, kò ní dá fọ́ba tó dú ẹ lóyún. Ìṣẹ̀dá ìwà tọ́ba rẹ̀ ní jèrè. Àbólórí burúkú leléyìí. Wọ́n sọ fún ẹ kó tó nà ni. Wọ́n sọ fún ẹ kó tó rà ni. Ó rò bó máa jẹ lọ, bó ṣe máa ń jẹ lọ tẹ́lẹ̀, tó máa dókó mọ́ lára, tó máa rí ẹ tí ò ní lè sọ kankan, tó mọ̀ pé òun kọ́ lòun lọmọ tí ò tún lè sọ̀rọ̀. Ó rò bó máa jẹ lọ ni. Ṣé mi jọ Mohbad ni? Àbí mi jọ àwọn tó ń dú ẹni? Àbí òun gbóbò wá fún mi ni? Sisterhood lèmi ò ṣe sisterhood turn to mi ṣe brotherhood tó turn to sisterhood. Obìnrin full blooded obìnrin lèmi. Kò sí nǹkan tí mo fẹ́ fòbò ẹ ṣe, mo dẹ́ ṣe lesbobo. Olóṣì ọmọ àlè rádaràda, ìkà Ọlọ́run abayé wà tí gbogbo àwọn tó ń tiẹ̀ lẹ́yìn jẹ ni. Ṣé ní wicked ni? Èmi gan sọ fún yín pé ẹ bá wa ń bẹ̀. All my life, I will protect him because he's all I got. And I am the only parent he has. Nobody is not here to fight for him anymore. Please tell Baba to... Only Mohbad is not here to fight for him anymore. Ṣé Mohbad ń bá ó ń jà fún tẹ́lẹ̀ ni? Kí ló kan Mohbad? Kí ló kan? Orin tó kọ ni. Maria be like Marita. Maria be like Joseph. Mohbad ti mọ̀ pé nǹkan lòun lọ́mọ. Fight for who? Shakima ń ṣe bí ọ̀rọ̀ olórí burúkú máa ń pọ́nra ilé. Ìwọ ni wá important tó yẹn lọ́wọ́ Mohbad. Olóṣì ọmọ. Ṣé torí oògùn tẹ́ fi bò lójú? Mohbad with his right senses. Will he choose you to be his life partner? Will he? Because he has been manipulated with juju. Nǹkan tẹ́ ṣe rí mú nìyẹn. Ó máa ń pọ́nra ilé. Mohbad is not yet to ó tiẹ̀ bá pọ́nra ilé. Àṣé nǹkan tó dáwọ́ ọ̀lẹ́ olórí burúkú. Tó bá ṣọ́ fún ẹ, ìwọ lọ claim ọmọ lọ bọ́mọ lọ fọ́ba pé òun ló lọ́mọ. Tó bá ṣọ́ fún ẹ. Ẹ̀yin olóṣì. Ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀. Court order for a DNA to be done. He's not getting the court order because he's happy that my son is getting birthday. Ṣé gbọ́ bẹ́ẹ̀? Ṣé gbọ́? Ó ní bàbá ò get the court order because inú bàbá ń dùn pé wọ́n ń bọ́ ọmọ ẹ̀. Mo wá fẹ́ ka kíní kan fún yín láàárọ̀. Ibi tí mo fẹ́ gbé yín dé gan nìyẹn. Màá gbé yín débẹ̀ láàárọ̀. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ bá flag show tí mò ń ṣe. Bó ṣe máa flag destiny yín nìyẹn. Bó ṣe máa flag okùn ẹ̀mí yín já nìyẹn. Okùn ẹ̀mí yín ó máa já ni. Ilẹ̀ máa fi ẹ̀jẹ̀ yín wẹ̀. Títì máa fi ẹ̀jẹ̀ yín wẹ̀. Ẹ ní gbélé ayé ṣe ohun rere. Gbogbo owó tẹ́ bá fi flag show yìí. Àdàbí tó bá yẹ pé mo wá sí orí platform yìí. Mi tẹ̀ mọ́ bí tẹ́ ti ń ṣe show. Àwọn èèyàn ló máa ń send ẹ̀. Mo dẹ̀ máa ń sọ fún wọn. Don't send me video. Tell me what happened. Tí n bá ti wá sórí platform yìí. Tí n bá ti lo fake profile. Wá flag yín. Àbí kí wá comment. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń flag any of my video. Ẹ máa fi ọwọ́ yẹn gbé ọmọ sí ni. Ìwọ tó bá wá ní ọmọ. Wàá fi gbé gbogbo nǹkan tó ń dùn ẹ́ nínú. Wàá fi gbé báyìí. Wàá fi jùnú ni. Àdàbí tí n bá wá sórí chat yín. Tí n bá wá flag yín. Àdàbí tí n bá wá comment sórí flag yín. Mo máa because Bíbélì ní tí wọ́n bá ṣe rere. Ara kí ó ra yá o. I will not go to anybody to flag them. Everybody has freedom of speech. Nǹkan tó bá ti mú yín tẹ́ tí ń flag àwọn èèyàn. Ẹ ti ó ti mean pé òótọ́ wà nù nǹkan tá ń sọ ni. Ṣé ń gbọ́? Ẹ jẹ́ kí mo fẹ́ ka nǹkan fún yín. Ṣé gbogbo yín rántí pé Wùnmí sọ pé bàbá ò fẹ́ ṣe DNA. Mo ń bọ̀. Mo máa ka nǹkan fún yín láàárọ̀ yìí. Ẹ máa gbọ́ o. Òyìnbó ni máa fi ka o. Ẹ bá mi dì mú o. Baba Mohbad's lawyer has applied to court for Wunmi to come and do the DNA. So the court sent court bailiff to serve Wunmi. The court sent the court bailiff to serve Wunmi on the 13th of March 2024 a letter. They went to Mohbad's house, ní Lekki, Orchid. When the court bailiff got there, they were told Wunmi does not live there anymore. So the court bailiff took the letter back to court. Ẹ̀yin tẹ́ máa ń court, ẹ bá wa court kíni ẹ jù sórí Instagram. Àwọn Instagram won't get nǹkan tó ń ṣẹlẹ̀. Nobody is passing our message there. I need a third phone. I'm going to get a phone. Ṣé ń gbọ́? Mo máa lọ ra third phone. Hopefully títí next week. Mo fẹ́ máa stream lórí TikTok, Facebook and Instagram. Because wọ́n rí pé many of our Instagram wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò follow nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ àwọn Wùnmí nìkan ló ń gbọ́ ńbẹ̀. Ṣé ń gbọ́ mi? Now ẹ jẹ́ kí n máa kà lọ. Màá tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀.
Baba Mohbad's lawyer has applied to court for Wumi to come and do the DNA. So the court has sent court bailiff to serve Wumi on the 13th of March 2024. They went to the Lekki house. They went to the Lekki's house, but the court bailiff was told Wumi doesn't live there. So the court bailiff took the letter back to the court. Ṣé wọ́n ti jọ́ tí mo sọ pé wọ́n lọ síbẹ̀. Tó béèrè lọ́wọ́ àdúrà, tó béèrè lọ́wọ́ àwọn tó bá ńbẹ̀ pé àdúrà ńkọ́ bí a kan mú fàdúrà. Wọ́n sọ tó fi sọ pé àdúrà ti lọ bá màmá ẹ̀. Ó lọ bá màmá ẹ̀ tún lé tuntun tó kọ́ ṣe. Ṣé rántí? Ìgbà yẹn ló mú lẹ́tà yẹn lọ mú ìfẹ́ láwọn tán ni. Ẹ máa gbọ́. So Baba's lawyer was informed, ṣé ń gbọ́, about this development that Wumi was no more in the house. Baba Mohbad's legal team took the next option by sending application to the court that Wumi should be served by substitution. Ẹ̀yin lawyer tẹ́ ń wò mí, mi sàwọn lawyer orí social media. Ẹ̀yin lawyer gidi tẹ́ kàwé tẹ́ ka gbogbo ẹ̀ tẹ́ ń wò mí. Kí ló ń jẹ́ substitution? Èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa kà lọ. Okay, wọ́n ti túmọ̀ ẹ̀ fún mi síbí báyìí. By substitution means that the court will have to give them the permission to paste the letter in Mohbad's house. Once the court give them that right, they will paste it in Mohbad's house. And that means Wumi has been served. Ṣé ń gbọ́? Now, wọ́n ti lọ apply for court. Kí court fún wọn ní submission. Submission yẹn mean pé ìtorí wọn rí Wumi fún letter yẹn. Ṣé mọ̀ pé ilé Mohbad dẹ̀ lọ́mọ Wumi mọ́. Wọ́n wá lọ lẹ letter court yẹn wá lọ lẹ̀ mọ́ ara gate Mohbad. Ṣé ń gbọ́ mi? With that, Wumi ò lè sọ pé òun rí letter ó rí kò rí. Ṣé ń gbọ́? Now, ẹ jẹ́ kí n máa sọ lọ. By substitution means the court will have to give them permission to paste the letter in Mohbad's house. Once the court give them that right, they will paste it in Mohbad's house. And that means Wumi has been served. So Baba Mohbad lawyer is waiting on the court to give them the go ahead. Ṣé ń gbọ́ mi? Now, Wumi, the reason we are asking for DNA is because the whole world, the Baba Papa potential world, and even our, pẹ̀lú gbogbo nǹkan tí Mohbad ti sọ voice note tó fi sílẹ̀, reason ta fi ń béèrè nìyẹn. Ṣé ń gbọ́? Ṣé gbogbo yín gbọ́ mi? So, nǹkan tó máa ṣe ń sìn nìyẹn. Ṣé ń gbọ́? Gbogbo èèyàn tí ń retí kí Wumi send kó provide the address tó máa fún letter sí. Kò dẹ̀ provide there, ṣé ń gbọ́? This is my son that I carried for 10 months. Abiyama yìí ẹ̀gbà mi. Ṣé ipò tún ti jẹ́wọ́ ń bẹ̀ yẹn? Ṣé ipò tún ti jẹ́wọ́ ń bẹ̀ yẹn? Now, kí ni mo fẹ́ fàyọ? So, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé bàbá ò fún ní court order. Baba's legal team, they are really working behind the camera. You don't expect them to come out to be telling you things. Kò ṣẹlẹ̀, kò lè rí bẹ́ẹ̀ yẹn. Anything tí team bàbá bá dẹ̀ bọ́ta tó bá sọ fún yín lórí social media, nǹkan tẹ́ fẹ́ gbọ́ ló ń sọ fún yín. He will never come out to tell you what is really happening behind the camera. Ṣé ń gbọ́ mi? So please, any sùúrù fún àwọn lawyer bàbá. They will never come out to come and tell you back to back what is happening. But they are really working behind. Ṣé mo pé gbogbo eléyìí tí mo kà ń sìn? Mo pé ó ṣẹlẹ̀. But I just have to tell you about it today because àwọn èèyàn attack bàbá pé bàbá ò mú court order lọ, ó dẹ̀ ní kó wá ṣe DNA. Àti 13th of March, ló ti mú letter yẹn lọ. But Wumi ń sá kiri, gbogbo wọn sọ pé àwọn ò mọ ibi tó ń gbé, wọn ò dẹ̀ mọ ibi tó ń gbé lóòótọ́ because ó fi ibi tó ń gbé yẹn, ó fi ṣe hiding place ni. Ṣé ń gbọ́ mi? So, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ lọ. Everybody are telling me to keep short. I cannot keep short. Wumi, gbogbo abiyamọ ayé ti padà lẹ́yìn ẹ̀ látijọ́ tó ti pa Mohbad. Ìjọ́ tó ti pa Mohbad, ìjọ́ tí Mohbad ti kú September. Ìjọ́ ẹni gbogbo abiyamọ ayé ti padà lẹ́yìn ẹ̀. Ṣọ́ra àwọn tó ń sọ fún ẹ pé abiyamọ ayé wà lọ́wọ́ ẹ̀ mo ti sọ fún ẹ. Lọ gba refund lọ́wọ́ wọn. Ṣorí wòlíì wọ́rọ̀ olórí burúkú wòlíì ìṣẹ̀lẹ̀ tó ń ṣiṣẹ́ fún ẹ ní ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ Lẹ́kì yẹn. Àti àfá olórí burúkú tó wá fá ogun Mohbad. Lọ gba refund lọ́wọ́ wọn. Wọ́n ṣe nǹkan kan abiyamọ ayé òsì lẹ́yìn. Tábíamọ bá wà láyìn ẹni. Ò ní bọ́tà máa sun ẹkún. Ò ní bọ́tà wá máa sunkún lójoojúmọ́ àti wà àti ya Mohbad. Anymore. Even if they are going to kill me, Joe, I get Liam die. Let Liam live, please. Joe.
That is the only person Lagelu left. Wumi, show condition kan ni Liam ma fi gbé ayé. Then so condition yẹn fún ẹ. Tí ó bá ṣe wọ ló pa Mohbad. Mi wá sọ̀rọ̀ díẹ̀ ni mo nsin. Kó tiẹ̀ wá jẹ́ pé èmi mọ̀ pé Mohbad kan ló lọ́mọ ìwọ náà dẹ̀ mọ̀. Condition kan ni Liam ma fi gbélé ayé. Tó bá mọ̀ nípa ikú Mohbad. Ṣùgbọ́n tó bá mọ̀ nípa ikú Mohbad, bó ṣe pa Mohbad, bẹ́ẹ̀ náà ni ó máa ṣe fọ́mọ yẹn náà. Ó ní mí lára láti ṣe pé fọ́mọ yẹn. Ṣùgbọ́n you have gone too far. Ìwọ àtàwọn tó ń support ẹ. Ìwọ lè bọ́ta pọ́n ṣépè fún Liam. Ṣùgbọ́n ojú ẹ fọ́ ìgbà tó ń ṣépè fún gbogbo àwọn ọmọ tó ń jà fún justice. Ojú ẹ fọ́. Ìwọ lè bọ́ta pọ́n ṣépè fún Liam. Ta ni Liam gangan náà? Ta ni Liam tó lè ṣépè fún? Ẹni kọ́ lọ máa report pé èmi ń ṣépè fún minor. Òyìnbó máa sọ fún ẹ pé ṣọ́mọ tèmi yẹn ò ṣe minor. Ní ṣe oríire gbogbo yín. So ìwọ ní effort láti fún àwọn supporter ìlówó kó máa gbé àwọn ọmọ lọ́mọ ṣépè. Kó máa ṣépè fún àwọn ọmọ lọ́mọ. Ṣùgbọ́n wò fẹ́ kó ṣépè fún Liam. The next time tí bá máa bọ́ta, wo kékeré laṣọ tí mọ̀mí Elini wọ̀. Full aṣọ tọ́wọ̀ yẹn ni máa wọ̀ fún ẹ. Bá wá gbé ṣàwòrò jẹ́ bá gbé gbogbo ẹ̀ báyìí. Pẹ̀lú gbogbo àti kándù àtàbẹ́là méje gbogbo ẹ̀ ni máa gbé. Èpè ńláńlá ni máa ṣe fún ẹ. Gbogbo Jóòbù, gbogbo èpè inú Bible, ègún inú Bible ni máa pè. Àyájọ́ inú Bible ni máa pè lé ẹ lórí pè lọ́mọ ẹ lórí. Mo ti dákẹ́ fún yín tó náà. Ẹ lọ bí gbogbo èèyàn. Àǹtí kan, ó máa ń send àwọn nǹkan sí mi nínú Facebook. Àǹtí yẹn bá mi jà títí dé ni. Ó ní báwo náà ṣe máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ tèmi dẹ̀ máa dákẹ́ tí máa sọ pé mi fẹ́ ṣe padà. Ó ní no ọmọ òjò ọmọ mo block àǹtí yẹn ni. This is a very strong supporter of BJ lórí Facebook. Mo block àǹtí yẹn ni mo ní no. Mi ń ṣépè fọmọ. Mi kì í ṣépè fọmọ. Ṣùgbọ́n Wùmí, ìwọ lè bọ́ta pé kó má ṣépè fún Liam. Ṣé etí ẹ di? Tó ṣe ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ. Èpè ò bà mí lẹ́rù o. Ẹni tó bá ti wù èpè ni. Mo ti sọ fún ẹ. Àtàkóró wọnú àdó mi. Mo ti kó gbogbo ẹbí mi sí. Mi ìsọ àwọn ẹbí olórí burúkú, àwọn olóṣì ẹbí mi kan o. Àwọn ẹmọ mi àti àbúrò mi tó wà nínú ilé ni mò ń sọ. Ṣé o ń gbọ́ mi? Ṣùgbọ́n tó bá feel pé o lè sọ fáwọn olórí burúkú ẹ̀ kan máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ. Èmi gan ti ready fún ẹ. The next time I'm coming out, gbogbo ègúnnú Bible mo ti kọ síta. Mo ń wo ṣe fún ẹ ni. Gbogbo ègúnnú Bible. Màá gbé fọ́tò ọmọ yẹn báyìí live ni. Èmi ò ṣe nǹkan pamọ́. Mo ti sọ fún yín tí bá ti ṣe ṣòtọ́, mo máa ń lọ ni. Ìjọ tí bá ti pè ẹnìkan pé ẹ bá mi ṣépè fẹ́ ni, ẹ bá mi ṣèkà fáwọn ẹni. Ìjọ ẹnìkan lọ́wọ́ mẹ́mi mi lọ. Ìpè àṣetán, mo ṣe ṣó yìí tán sìn, mo wá lọ pè yàn kan pé, Wùmí ẹ bá mi ṣépè fún, ẹ bá mi ṣépè fáwọn tó ń, ẹ bá mi ṣeṣẹ́ burúkú fáwọn tó ń support ẹ̀. Ìjọ ẹnìkan lọ mú ẹ̀mí mi lọ Wùmí. Èmi ò ń ṣèkà, tí bá ti ṣe tán bí ó ti tán, mo ti lọ ń tèmi. Mo ti lọ dáná àbí kí n lọ bí iṣẹ́. Wùmí, ṣùgbọ́n mo ń sọ fún ẹ, next show tí n bá máa ṣe fún ẹ, gbogbo àyájọ́ ègúnnú Bible, máa gbé fọ́tò ọmọ ẹ báyìí gbogbo ayé máa rí, máa pe ègún lé lórí ni, máa gbé ṣépè gidi gan. Mi ní ṣépè fún mọ́ǹsì, máa dákẹ́ because ó ní mí lára gan bí ṣe ń ṣépè yẹn. But èmi sọ fún ẹ sìn, tí àwọn tó tẹ̀lé bá tún bọ́ta ṣépè fún ọmọ lọ́mọ kankan, kó má jẹ ọmọ mi gan, jẹ́ ká máa ja justice wa lọ. Ṣùgbọ́n tó bá tún ṣépè fún ọmọ, this is not a threat, it's a statement of fact. Màá gbé fọ́tò ọmọ ẹ. Màá print ẹ jáde. Màá pe àyájọ́ lé lórí burúkú. Màá pe lé lórí fún. Ṣọ́mọ jọmọ lọ ni. Facebook ẹjọ́ hold on. TikTok ń hold lọ́wọ́. Hold on. Mo ń bọ̀. Hold on, ṣé gbọ́. Honestly, it's getting too much. My Facebook family. Mo ń bọ̀, hold on. Hold on, ṣẹ́gbọ́, ẹ má bínú. Honestly, wà tíjọ́ ìtọ́ ti ń ṣe, why are you attacking people? Allow people to talk. Ẹ ń sọ̀rọ̀, àwa náà ń sọ̀rọ̀. Why are you cursing people? Why are you coming for people? Why? Àǹtí yẹn, ojoojúmọ́ náà tí ẹ máa pè mí, Bukky, no, this is not done. Bukky, no, this is not done. Ìwọ náà gbọ́dọ̀ dá padà, mo ní mi kì í ṣe dá padà. I don't do it. I don't. Àbíkò yẹn yàrá TikTok. Àǹtí yẹn big supporter mi ní lórí Facebook. Mo ní no, I don't do it. I don't. Mi ní dá padà. But my ipò ti fẹ́ wọ̀ wọ́n lẹ́wù nsìn. Wùmí, èmi ò mọ̀ pé babaláwo ṣẹ́ o. Ṣùgbọ́n pé nǹkan tó bí mi tó
Wọ́n ti flag TikTok. Facebook ẹ máa love and like. Wọ́n ti flag TikTok. Ẹ jẹ́ kí n padà lọ. Ẹ̀yin wo. Ẹ̀yin tẹ́ ní ṣaun tó dájẹ́. Tẹ́ bá flag Facebook máa padà wá. Mo ráyè tí ń sẹ̀. Facebook ẹ dúró di TikTok. Wọ́n ti flag wa. Àbólórí burúkú ni ẹni. Wọ́n sọ fún ẹni. Gbogbo ègúnú Bíbélì máa fi ṣépè fọ́mọ ẹ̀. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Facebook ẹ hold on ṣe gbọ́. Wọ́n ti mú